ní gbogbo àwọn ọmọ yín ẹnìkan tó star jù pátápátá tá a mọ̀ náà Boda Tunde bó ti ọkọ̀ wò pé ẹ̀yin àti Boda Tunde bóyá ọmọ agboolé kan lẹ ti wá ní abẹ́ ẹ kàn jẹ́ káwọn ọmọ Nàìjíríà ó mọ̀ bọ́n ṣe dọ́dọ̀ yín àmọ́ bọ́n ṣe àfẹ́ mọ̀ bọ́n ṣe lọ bọ́n ṣe dọ́dọ̀ yín bóun náà ṣe ṣokùnfà dọ́dọ̀ yín Boda Tunde. ẹ̀gbọ́n àdúgbò ni wọ́n jẹ́ fún mi nígbà tí mo wà ní Yemẹtu àwọn náà ní ṣọ́ọ̀bù kan tí wọ́n ti ń ṣe ayé ìgbà náà ní láńfóònù olókùn wọ́n ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ṣe láńfóònù olókùn àwọn rotary ń ní Yemẹtu àwa àmọ́ lọ fóònù lọ́dọ̀ wọn àyè ṣe fámìlì àtàn ṣùgbọ́n ẹ̀gbọ́n àdúgbò ni wọ́n jẹ́ ní ráǹfààní kankan lára wọn rí òun ò ṣe mí ní oore kankan rí o nígbà mò ń lọ sùkúù o ń gbowó lọ́wọ́ wọn rí ń gbowó sùkúù lọ́wọ́ wọn rí o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àdúgbò tí wọ́n jẹ́ ọwọ́ adijọ́ kan mò ń ṣètò ní Olúyọ̀lé FM lóńtọ̀ ń bá pè wọlé bá a ṣe máa jẹ̀bùn pípè wọlé tí ó pè wọlé wọ́n bá ní ọ̀dà ń béèrè bóńtọ̀ ń ṣe jẹnu ó ti jẹ́ 5,000 máa bọ̀ eré ló pè wọ́n bá dé máa kó 5,000 fún láyé ìgbà náà bí wọ́n bá fún yàn 5,000 bí gbèyàn fún yàn 50,000 sí ni ọwọ́ àjọ ní ojú mo bá ní bọ̀dá ìmọ̀ mojú yín lọ́ba ní òun tún dé ní òun tún dé rẹ ní Yemẹtu ní bọ̀dá mi kíní kan mo dẹ̀ kí wọn dáadáa mo tún fún wọn lówó sí ń jọ yẹn pé ẹgbà ẹ fi léyìí ẹ fi repo sọ́kọ̀ yàtọ̀ fowó tí wọ́n jẹ nígbà ọdọ̀ ọ̀sẹ̀ kejì wọ́n wá bá mi wọ́n bá ní àwọn fẹ́ mọ́ ọkọ ṣe mo ní kò ṣeé ṣe o mo ní kò ṣeé ṣe number one ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbọ́n mi ṣé màá gbá bọ́ọ̀lì yín lọ pé ẹ lọ bá ń ra màlà wá ni ẹ̀yin ò sì lè jẹ́ adẹ́rùpọ̀kọ̀ lọ́dọ̀ mi o béèyàn bá wà lọ́dọ̀ mi ẹ̀yin lè máa ránṣẹ́ o bàbá jàre Adéwọ́lù bá ní bàbá dáadáa ó ní pòdúsà mi jọ náà nílé akéde bàbá ń lọ bá a dá sí wípé Kola Olootu mo fún ọ láṣẹ gba ọkùnrin wípé ó sọ pé òun ṣe tán láti máa ṣe gbogbo ohun tó o bá fẹ́ kó òun ó ṣe ó sì fẹ́ kọ́ṣẹ́ bá ní ká lọ kọ application wọn wà lọ́dọ̀ mi tí mo fi pamọ́ dò ní Ọlọ́run bàbá jàre Adéwọ́lù lọ́ ẹ̀ńdọ́ọ̀sì ẹ̀ ló ní nǹkan wọn ń ṣẹ́ mo sì ń kọ́ wọn ṣẹ́ dípò tí ń fi sọ pé ẹ lọ mú iye báyìí wá ń jọ náà iye tí mò ń gbà lówó ẹ̀kọ́ṣẹ́ mi ìgbà torí mo rí kọ̀ǹdíṣàn wọ́n dẹ̀ wà lọ́dọ̀ mi wọ́n á pẹ́ onílé ọlọ́nà wọ́n ń wá láti ilé wọn wọ́n mọ̀ lọ ṣé ẹni yìí ó ní fámìlì tí ń bọ̀ ó níyàwó ọlọ́mọ kankan mo sì gbé wọn lórí sálárì nù. wọ́n tún gba sálárì. mo fi ọba tó ní mi búra mo bá gbé wọn lórí sálárì mo ń fún wọn lówó mo ń fún wọn lówó oṣù nígbà ọ̀ya mo tún increase ẹ̀ nígbà ọ̀ya mo gbé wọn borí gbogbo stáàfù tó wà lọ́dọ̀ mi Boda Tunde bẹ́ẹ̀ yẹn bá dọ́dọ̀ mi léèní tó bá jọ èmi lónìí màá sọ pé ẹ̀gbọ́n mi lẹ́ni yìí ọmọ ìyá mi ọmọ bàbá mi ni o bọ́ ọba ti rí fín ọ̀nlọ́nu o so jìnnìjìnnì ọ̀rọ̀ tí mo sọ yẹn ó ti wá máa mú gbogbo wọn stáàfù ló wá di wípé Boda Tunde ẹ̀gbọ́n Kola Olootu mọ̀ ni ọmọ rí fín kódà àwọn gan-an wọ́n fẹ́ẹ́ bẹ̀rù wọn jù mí lọ àwọn stáàfù mi àwọn yẹn ń gbowó jù tí wọ́n ń ṣe dáadáa lọ́dọ̀ mi ńgbọ̀ ya lè súdé ibi náà la wá lálẹ́ ẹjọ́ náà tí wọ́n ní àwọn ò ṣe prógráàmù mọ́ nǹkan kan ẹ ṣe mọ́ ẹ bá ń bẹ̀ wọ́n Alhaji Kamu Olúyọ̀lé bẹ̀ wọ́n ọ̀rẹ́ mi Sigua náà tó bá ń bẹ̀ wọ́n ẹ bá ń bẹ̀ bọ̀dá ẹ bá ń bẹ̀ wọ́n kíní kankan àti mọ́ra wa lára ju gbogbo eléyìí lọ nǹkan kan wọ́n ní àwọn kódà wọ́n ń pẹ́ nìkan ní Ahmed Ààrẹ Látòsà ó sáré lọ bá wọn lẹ́nu géètì bọ̀dá wọ́n tì í ni wọ́n fi géètì tì padà pé padà lẹ́yìn mi kíní kankan mo ní nígbà wàá dàbà mo ní bọ̀dá mi ń bínú nù ẹ fi wọ́n lẹ̀ àwa náà bá ń bá láì tí wàá lọ ọ wá pẹ́ ní ọdún tá a lù lọ yìí ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé kí n tàwọn èèyàn lọ́rẹ ní ṣọ́ọ̀ṣì bàbá ṣe bí ọba mo ti lọ sí crossover bí mo ṣe jáde kúrò ní ṣọ́ọ̀ṣì bàbá ṣe bí ọba lálẹ́ ẹjọ́ náà mo fún wọn 500,000 ní ṣọ́ọ̀ṣì bàbá ṣe bí ọba mo fẹ́ há 2 million mo fún àwọn èèyàn mo pé gbogbo àwọn èèyàn lálẹ́ ẹjọ́ yẹn títí lẹ̀ fi mọ́ ni o ní 100,000 o ní 50,000 mo há 1 million ọ̀tán ọ wá kú 500,000 mo á ní ta ló kú o tó yẹ kí n fún lówó ọkàn mi kàn strike lọ́ọ̀dọ̀ wọn ni bọ̀dá ìsáàfù mi bọ̀dá ìṣe dáadáa pẹ̀lú mi bó tiẹ̀ jẹ́ pé bínú wọn fi kó lọ́dọ̀ mo bá pè wọ́n bọ̀dá happy new year o ẹ káàárọ̀ kínní kankan wọn ní happy new year bọ̀dá ẹ yọjú sí mi o níjọ́ yẹn mo gbé mọ́tò Lexus tí mo ra 46 million yẹn wá bọ̀dá ẹ bá ń ṣàdúrà sí mọ́tò wọ́n dẹ̀ ṣàdúrà sí wọ́n dẹ̀ ṣe dáadáa bọ̀dá báyìí ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ kú gbogbo ẹ mo tún ní wọ́n bá àwọn olólùfẹ́ wọn sọ̀rọ̀ lórí rédíò níjọ́ náà bí wọ́n dẹ̀ ṣe mo bá fún wọn ní 500,000 mo bá ṣe
500,000 sákàǹtì wọn pé bọ̀dá mo fún yín ẹ fi sọdún nǹkan kankan. ìbéèrè tí wọ́n bí mi léèrè ńjọ́ náà ni pé owó ilé ìṣètò àwọn ni àbí mo fún àwọn torí mo fún ọ yàtọ̀ sí ẹ̀tọ́. ó dùn yín jọ náà. àyà mi já mo á béèrè pé ẹ̀tọ́ wo lẹ ní lọ́dọ̀ mi jọ ẹ ti ń bá mi ṣiṣẹ́ mi ìjẹ́yìn lówó oṣù rí ẹ̀yin lẹ́lẹ́ ń lọ mi lẹ́yìn kí ni ẹ̀tọ́ tẹ́ lẹ́ ní lọ́dọ̀ mi ibi tí inú ti bí mi nìyẹn. ká tó máa lọ kí ló dé tẹ̀ ní rédíò station ti yín ẹ tó bẹ́ẹ̀. ẹ ṣàjẹmọ́ mánéèjì ń bì owó náà kọ́ ni gbogbo ẹ̀ ẹ jẹ́ mọ́ mánéèjì owó ìwà bàbá ìwọ ló wí bẹ́ẹ̀ o ìwọ ló wí bẹ́ẹ̀ o. ó dà bàbá mi ṣe kábàámọ̀ pé wà Lágelú. Lágelú láyé mi ti dà ilé akéde lọ́kọ́ mi ń sẹ́ rédíò Nàìjíríà mo ti kọ́ òfin ẹ̀kọ́ Yínká Ayéfẹ́lẹ́ Fresh FM lọ́sọ̀ndọ̀ lókìkí Lágelú mo ti dolówó. bàbá ẹ̀yin èèyàn wa a ti ń lọ báyìí a tún padà ńjọ́ mẹ́jọ títí kò bìtà ń bẹ ń bí ṣínà náà bẹ ń bí àwa ń lọ báyìí a tún mọ̀ padà bọ̀. ẹ ṣé àdúpẹ́ o ẹ kú àlejò wa o. ẹ ṣeun bàbá. àní kí ni màá fi súnre rẹ fún ọ nítorí wípé ìgbà tó ta mi ẹ káàbọ̀ padà bàbá mi mo ti blow over $500,000 làwọn tí ń wò mí nísìn mo sọ bẹ́ẹ̀ bàbá mi ẹ ṣeun wo ń mọ̀ dúpẹ́ ni nísìn bàbá ẹni tó jẹ́ káàsì ẹ̀. ẹnìkan tẹ àtẹ̀jíṣẹ́ kan tí mo fẹ́ dáhùn rẹ̀ mi ì sábà dáhùn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn yẹ kí n dáhùn Balógun Teslim ó ní ó yàtọ̀ wípé Kola Olootu polówó iléeṣẹ́ kan ní orí program ẹ̀ wípé wọ́n gba owó lọ́wọ́ òun wọ́n ní wọ́n ó mú òun lọ Dubai wípé òun ò rówó òun ò rí páálí òun dì sí mo láò láti sọ fún yín pé ẹni ẹ̀ ṣe 419 o God platform ni wọ́n ń sọ kì í ṣe 419 àwọn àforesúni ṣe náà ni wọ́n fà á lára àwọn tí ń kó lọ sí ìlú Dubai ìkan wálé nínú wọn lẹ́yìn oṣù mẹ́fà tó ti ṣiṣẹ́ ọkọ̀ wálé ọwọ́ ara lé ó ṣe dáadáa lọ sórí rédíò lọ sọ wípé wọ́n ń kó àwọn lẹ́rú wọ́n ń fà wọ́n ṣẹrú ni wọ́n wá mú obìnrin yẹn fún woman trafficking débi wípé ó lò tó oṣù 5 àbóṣù 6 ní gbàgà àwọn ọlọ́pàá kí Ọlọ́run tó yanjú ọ̀rọ̀ yẹn kò sí ẹni tí mo lè polówó tó bá ṣe mọ̀nàmọ́ná wọ́n padà tún wá o wọ́n padà tún wá tí wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ o bó ṣe jẹ́ nìyẹn o. ẹ ṣeun ẹ jẹ́ ìwé ẹni tó jẹ káàṣì iná káàṣì ẹ̀ 50,000 naira ẹni tó jẹ pápá ni bí ò bá ti gbé báyìí. hello ìyá mi ẹ ta káàṣì àbí ṣé ẹ ta káàṣì ẹ ìgbà wo lẹ ta. mo ní ojoojúmọ́ mọ́ ta. ojoojúmọ́ ni. ẹ̀yin èèyàn wọ ẹja lọ tajà à ń bọ̀ bàbá dé ibo láti ṣe àjọyọ̀ 40 years on stage bàbá eléré wo ní ń bọ̀ àjà yín sí. Muftau Lanihu College of Education MUCOE. àìdúró níjó ìgbìyànjú nímú ní débi oríire èyí tó fìdí gbolẹ̀ tó fọ́ọ̀mù ìgbaniwọlé fún ètò ẹ̀kọ́ NCE ní Mufulanihu College of Education ti wà níta báyìí 3 O-level credit nínú èsì ìdánwò WAEC NAPTEP NECO tàbí grade 2 results wà láǹfààní láti ṣe àwọn courses bíi economics mathematics biology chemistry physics mathematics integrated science Arabic and Islamic courses business studies and accounting education primary education studies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tààrà ṣàṣà lọ gba fọ́ọ̀mù tiẹ̀ ní Mufulanihu College of Education Ìbàdàn Lagos Expressway ọ̀rẹ́ méjì àgógó Ìbàdàn Ọ̀yọ́ State telephone 08033870600 tàbí 08054547251 website www.mukwed.edu.ng gbogbo candidate tó jẹ́ awaiting results ẹ̀yin náà lè apply pẹ̀lú ìrọ̀rùn àti owó péréte Muftau Lanihu College of Education gbàwé gbọ̀ǹtẹ̀ ìjọba bẹ́ẹ̀ kò sí fún ẹ̀sìn kankan o Mukwed knowledge and piety. mo jẹun tó dáa kó wọṣọ tó dáa tó bá dùn ara ẹ̀. ìyẹn nìyẹn ó yá ní New Empire Hotel Apartment and Lounge ọgbà àjàrà táwọn sọmọrí onífàájì corporate bọ̀bọ̀ àti bèbí ti ń jayé orí wọn lẹ́yìn iṣẹ́ òòjọ́ ń pẹ̀lú oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun àjẹpọ́nulá àjẹdọ́fúntòrò òmímu ẹlẹ́rìndòdò foreign and domestic wine lóríṣiríṣi tó tutù wọ̀nyí yàrá ọlọ́yẹ pẹ̀lú ohun amáyédẹrùn lónìrànràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ December 21st 2024 yìí ni show tó gáyàtà máa wáyé ń bẹ̀ ẹ máa bọ̀ wá pàdé gbajúgbajà olórin ni Alhaji Wasiu Alabi Ajibola Pasuma ọ̀gá ńlá Fuji 10,000 naira ní cap
tẹ́wọ́ wọlé table for 4 350k table for 6 400k ààbò ẹ̀mí àti dúkìá dájú bákan náà ní free barbecue ń bẹ lọ́jọ́ náà ẹ máa bọ̀ wá jẹ̀gbádùn tó yàtọ̀ ní New Empire Apartment and Lounge Iriakari Estate Soka Ìbàdàn Ọ̀yọ́ State aago wọn ni 08108354236 àti 08090769512 New Empire Hotel Apartment and Lounge àjòbílẹ̀. Every time I pull up in my G's, oh my God, we don't shut it down. Everywhere you turn, na cash. The reason simple, my people. When we promise it, we deliver. From Ibadan reach Ogbomoso, Erua enter Abeokuta to Oyo, Lanlate Erua to Ijebu-Ode Shagam. Then they ask, then they play, then they win. Oh, yeah, now. Join the cashier training this November with your 500 naira. You stand the chance to chop thousands daily. Or the weekend cash pot million share where you fit to chop inside. If you want play, my brother, my sister, you know hard. Pick your phone up. Oh, yeah, star 347, star 1004, star 1 hash. If you want play for Splash FM. But if you want play for Lagelu FM, nah, star 347, star 1004, star 2 hash. If you want play for website, nah, www.cash.ng. Remember, say people will never reach 18 years, you know fit play, and this a cash. Now, Oyo State Gaming Board, license na Splash and Lagelu FM, power. Wetin you dey wait now? Begin play as e dey hot. No sleep, no dull. Shoti cash. Multi cash. Now money they stop nonsense. Bros abeg, I need engine oil. Now only 2 weeks don't go. Where this my Okada don't need servicing again. Guy, what do you need na True for oil? Yes, so you're not supposed to get wahala with your keke and Okada for even 1 day. That's now why you're supposed to use the new True for oil. True for oil no cost at all. It go protect your engine and it go make your engine dey kakaraka and it go last for up to 6 weeks before you change the oil. Make you use True for oil today. True for oil dey available for all Bovas fuel station wey dey Naija. True for oil, always there for you. True for oil, now from the house of TVS. ìrìn àjò hajj àti umrah ṣíṣe ẹni àfihàn yàtọ̀ sáláwọ̀ ṣe abájọ tí gbogbo ayé fi ń dà wìtìwìtì nílé iṣẹ́ mukadamu basunu hajj and umrah services tẹnukọ́ ó ti pẹ́ tí wọ́n ti ń ṣe láìfàbòsí kun ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn nínú wọn ni òun rìn ló fi di pé lọ́dọọdún èrò wọn ò dínkù ó ń lékún ni àjẹpẹ́tẹ̀ bá ti ṣetán láti lọ sí hajj àti umrah 2024 pàápàá jùlọ umrah olóṣooṣù umrah maulid tó fi mọ́ umrah ramadan ẹ má fọ̀rọ̀ játa àmọ́ ẹ tètè yọjú sí wọn ní mukadamu basunu hajj and umrah services torí pé àtètè sùn làtètè jí ni o àǹfààní sọdíẹ̀díẹ̀ instrumental payment wà lọ́dọ̀ wọn àwọn èèyàn sì ti ń sanwó ìwọ náà gbéra pá báyìí kó kàn sí wọn ní mukadamu basunu hajj and umrah services tó wà ní shop 1 ọlọ́yà shopping complex ọjà abode ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 08034075325 tàbí 08123331119 nílé iṣẹ́ mukadamu basunu hajj and umrah services hajj àti umrah ṣíṣe ìrọ̀rùn ni. tó ẹ̀yin èèyàn wa